èmi ni wọ́n jẹ́ tí wọ́n fi gbàgbé rẹ̀ Rádọ̀tì ọmọ bàmí tí ń jẹ́ Tìjàníyàtì ọmọ wọn nísàlẹ̀ Ọ̀yọ́ ọmọ Aláàfin Òjó pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà ibi wọn gbé ń gbé kí olówó gbowó kí ìwọ̀fà ó dàtọwọ́ rẹ̀ lẹ̀ torí ohun bá méjì kọ́ kọ́ba aládé ó lè rí jẹun bẹ́ẹ̀ náà ni ẹ̀yin lẹ́ni kẹrin kẹsàn pa nílé àwọn bàbá tó bí yín lọ́mọ ẹ̀yin lọ́mọ àmukúrúrú ọmọ àmukẹrẹrẹ jòwújòwú nìyí ajíjòwú yọkọ lẹ́nu òjòwú mọ́tẹ́mí lẹ́hùn ó bá tẹ̀ níwá ohun tí mo bá wá ojú torí ẹ̀ nílọ ẹ̀yin lẹ́ni kẹrin kẹsàn pa nílé àwọn bàbá tó bí yín lọ́mọ àṣèyí sàmọ́dún Rádọ̀tì máa ń gbọ́ ó ti sọdún èyí ó ti tẹ̀mí o ikú ò wá nípa ọ́ lágbára Elédùmarè tó dáyé o ní kánjú kú ikú tó yáwó nípa ọ́ máa sàmì sàṣẹ olórí ire tí gbogbo aráyé ń pariwo àló ti sọdún èyí ó ṣe tẹ̀mí o tówó tọmọ ta ikú bọ̀rọ̀ tí ń parí àwọn wà olówó orí Abísọ́lá ní kí lọ́wọ́ máa gbọ́rọ̀ ẹnu mi ìbànújẹ́ yóò ní kàn láyé máa sàmì sàṣẹ ẹni bá wá ní òkú olú ààrẹ fọwọ́ ara rẹ̀ síra wọn ni èèyàn tó bá ní ó má jẹ́ èèyàn kó má sàmọ́dún kólú ààrẹ ó dẹni àgbégbìn wá máa ń gbọ́rọ̀ ẹnu mi olówó orí Abísọ́lá máa ń gbọ́ dákun máa fi ìbọ̀rọ̀ ọmọdé tí ń kọrin lọ bàbá Kàmáàlì lèmi ń kí lọ́wọ́ máa ń gbọ́rọ̀ ẹnu mi bàbá Sábàtì máa ń gbọ́rọ̀ ẹnu mi àwọn ọmọ tó bí ò ní kú o ìwọ náà sì ní bọ́sọ̀nù lọ́dọ̀ màmá pé kó ṣe ọdọọdún ní sápó rúwé ọdọọdún ní mọ̀rìwó sọ̀sọ́ o àròyé ò èmi mọ̀ dájú pé ọdọọdún la rọ́mọbì lórí àtẹ bójúmọ́ bá ti mọ́ àní ò mọ́ ríre ni kíre ó relédè ọ́ kíbi ó máa yà lójú ọ̀nà rẹ̀ lọ́jọ́ gbogbo ìbànújẹ́ yóò wá ní kàn ọ́ máa gbọ́rọ̀ ẹnu mi tá máa gbọ́ kó o máa dúpẹ́ fún Olódùmarè ọba tó dá ọ sí tó pa ọmọ tó ṣe ọ́ lóore wá máa ń gbọ́ Rádọ̀tì lèmi ń kí lọ́wọ́ ọ̀dọ́mọdé olówó máa fi ìbọ̀rọ̀ ọmọdé tí ń kọrin lọ ìbànújẹ́ yóò ní kàn ó èjì wá ń dé ní ọ́ ará Alágbẹ̀dẹ ọmọ àwòrìn tún rìn rọ ìrìmọ̀gún ní ọ́ ọmọ ayọ̀ ọyùn ìbá tètè dáyé ará Alágbẹ̀dẹ ni wọn ò bá máa jẹ́ a ní bó fínà ará Alágbẹ̀dẹ alóòṣeun bó fínà ará Alágbẹ̀dẹ alóòṣeun fínà ń bẹ ní ẹnu Alágbẹ̀dẹ ọmọ àwúkọ́ gbìnrin bí erin fọn ọmọ agùnfẹ̀ gírí bí òjò kù nírè wá máa gbọ́rọ̀ ẹnu mi nílé àwọn bàbá tó bí yín lọ́mọ ni èjì wá ń dé nìyín ọmọ àwòrìn tún rìn rọ ọmọ àgbẹ̀dẹ ṣùṣù lọ́nà tìrè bí ò sí onírè a kò rọkọ a ní bí ò sí onírè a kò yẹ̀nà bí ò sí onírè a kò ti gòdògbò ẹrù ṣáájú wá máa ń gbọ́rọ̀ ẹnu mi nílé àwọn bàbá tó bí yín lọ́mọ ni máa ń gbọ́ bí mo ti ń wí ilé àwọn bàbá tó bí ọlọ́mọ mo wà wọn ò tí ì rebi kankan wá máa ń gbọ́rọ̀ ẹnu mi Rádọ̀tì máa ń gbọ́ a ní bí kò sí onírè a kò ti gòdògbò ẹrù ìṣáájú ẹrú onírè nírọ̀ ìwọ̀fà kí onírè aró agbádá máa ń gbọ́rọ̀ ẹnu mi ọmọ bíbí onírè nírọ̀ ẹmu sékélé ní n ó rà ní tèmi ìrèmọ̀gún ni ọmọ ayọ̀ ọyùn wá máa ń gbọ́rọ̀ ẹnu mi wá máa ń gbọ́ bí mo ti wí lágbára Elédùmarè ní kánjú kú ikú tó yáwó ní pa ọmọ sàmì sàṣẹ olórí ire tí gbogbo aráyé ń pariwo wá máa ń gbọ́ oyin máa tiẹ̀ nínú afárá òjòlá máa tiẹ̀ nínú àkà ó bá wá ń gbọ́ kíkí ẹ̀gbọ́n rẹ ló ní kí n kí ọkú ọjọ́ bí ó ní àná lọ́jọ́ bí rẹ ó ní kó pẹ́ láyé kó rówó ló gbà láyé rẹ ó ní káyé rẹ dára kó sunwọ̀n kó dùn bí oyin Fọláàgì wá ló ní kí n kí ọkú ọjọ́ bí èké akẹ́ẹ̀tì ó ní kó rówó ló gbà láyé rẹ ó ní happy birthday to you
ó ní àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe ó ní wọ́n tó sọdún èyí o ló ṣe tẹ̀mí o tòwó tọmọ tàìkú bọ̀rọ̀ tí ń parí àwọn wà ó ní kó pẹ́ bí mọ́ pẹ́ sí pẹ́ kó rówó ló gbà láyé rẹ̀ káyé rẹ̀ dára kó dùn wọ̀n kó rere ó ní òwa máa ń gbọ́ ó ní bó kúrú ó ló dìde ní ọ̀gbàdà òní gbàrí ọwọ́ rẹ̀ dànù mo dé mo fẹ́ máa gbalé bàbá mi lọ Ògbómọ̀ṣọ́ ajílété ni mí ibi agbéjẹ kàgbẹ̀gì àtòmù kọyan gan nílé ìjógi òró ọmọ ajílété pọ́ndógún ogun kó o jàjàjà kókó wa lẹ́rú l'Ògbómọ̀ṣọ́ ògbó mi kò gbó ọmọ àfògbójà ní. Fọlágíwá ló ní pé happy birthday to you in advance.